A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Ààrẹ Bọ́lá Tinubu ti padà sí ìlú Àbújá lẹ́yìn ìrìnàjò ọlọ́sẹ̀ méjì sí ilẹ̀ Europe. Ọkọ̀ òfurufú rẹ̀ balẹ̀ gàjẹ̀ sí pápákọ̀ òfurufú Nnamdi Azikiwe láàrin aago 10 kù ìṣẹ́jú 10 alẹ́ àná. Àwọn ọ̀gálọ́gàá lẹ́nu iṣẹ́ ìjọba ti wà níkàlẹ̀ láti kí i káàbọ̀. Lára wọn láti rí akọ̀wé ìjọba àpapọ̀ George Akume, olórí òṣìṣẹ́ ààrẹ Fẹ́mi Gbàjàbíàmílà NSA Nuhu Ribadu, mínísítà fún ìṣúná Atiku Bagudu àti mínísítà agbègbè ìjọba Nyesom Wike. Tinubu tí ó fi orílẹ̀-èdè sílẹ̀ ní ọjọ́ kejì oṣù kẹrin lo àkókò díẹ̀ ní ìlú Paris, orílẹ̀-èdè Faransé, bí ó ti ń kàn sí àwọn alábàáṣiṣẹ́pọ̀ rẹ̀ lóòrèkóòrè lórí àwọn iṣẹ́ ìlú tí ó ṣe kókó jùlọ. Lára rẹ̀ ni dídarí àwọn olórí ológun láti wá ọ̀nà rí ojútùú sí ìṣòro ààbò ní àwọn apá ibìkan ní orílẹ̀-èdè. Ní Paris ni Tinubu ti ní ìpàdé pẹ̀lú US Department of State Senior Adviser for Africa, Masad Boulos. Wọ́n jíròrò lórí ìgbésẹ̀ àti ní àjọṣepọ̀ tó dán mọ́rán láti mú ìdàgbàsókè bá ẹkùn lórí ààbò àti ọrọ̀ ajé káàkiri ilẹ̀ Áfíríkà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Olùbádámọ̀ràn pàtàkì lórí okòòwò sí gómìnà ìpínlẹ̀ Delta Sheriff Oborevwori, ìyáàfin Shemat-Love, ni wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ wípé ó ti di olóògbé, bí ó tilẹ̀ jẹ́ wípé wọn kò tíì lè fìdí ẹ̀ múlẹ̀ ohun tí ó ṣe okùnfà ikú rẹ̀ títí di àsìkò ìkóròyìn yìí jọ. Ṣùgbọ́n ìwádìí ń tọ́ka sí ọkọ rẹ̀ Pastor Love wípé ó ṣeéṣe kí ó wà nídìí ikú Shemat. Alukoro ọlọ́pàá ìpínlẹ̀ SP Bright Edafe fìdí ikú Shemat múlẹ̀ wípé ilé ìwòsàn tí wọ́n gbé e lọ ni wọ́n ti fìdí èyí múlẹ̀. Ó ní wọn kò fi ọwọ́ ṣìkún òfin mú ọkọ rẹ̀, wọ́n kàn fi í pamọ́ láti dáàbò bò ó ni. Alukoro ní àyẹ̀wò autopsy yóò wáyé láti mọ ohun tí ó yọrí sí ikú fún olóògbé. Edafe ṣàlàyé wípé ọkọ olóògbé ni ó ké sí àgọ́ ọlọ́pàá wípé aya rẹ̀ ti jáde láyé lówùúrọ̀ àná. Lẹ́yìn èyí ni àwọn mọ̀lẹ́bí ìyàwó bẹ̀rẹ̀ sí í dúnkòokò mọ́, ẹ̀rù sì ń bà á kí wọ́n má lọ ṣe ìkọlù sí i. Ìdí nìyí tí àwọn fi lọ ilé rẹ̀ lọ gbé e kúrò. Ṣùgbọ́n lẹ́yìn èyí ni àwọn mọ̀lẹ́bí ìyàwó wá sí iléeṣẹ́ ọlọ́pàá láti wá ṣe ẹ̀sùn wípé àwọn fura wípé ọkọ yìí ni ó pa ìyàwó rẹ̀. Lórí èyí ni ọlọ́pàá fi bẹ̀rẹ̀ ìwádìí. Edafe fi kún wípé fún irúfẹ́ ẹ̀sùn báyìí, àyẹ̀wò òkú nìkan ni ó lè ṣe àfihàn bí ó bá jẹ́ ikú àmúwá Ọlọ́run tàbí irunmúrẹ̀yìnwọ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Gómìnà ìpínlẹ̀ Edo Monday Okpebholo ti ní kí Okumagba ti Unwano Kingdom ní Agenebode, ìjọba ìbílẹ̀ ìlà-oòrùn Estako, Dókítà George Oshiapi Egabo, lọ rọ́kúnlé láì fi àkókò sí indefinite suspension. Ìgbésẹ̀ yìí wáyé látàrí ìjínigbé àti ìṣekúpa tí ó wọ́pọ̀ ní agbègbè rẹ̀. Nínú àtẹ̀jáde ni akọ̀wé àgbà fún gómìnà Fred Itua ti ṣàlàyé wípé tipẹ́tipẹ́ ni wọ́n ti fi ọwọ́ ṣìkún òfin mú akọ̀wé ọba Olóyè Peter Omogbemi lẹ́yìn ikú olóyè kan láàfin olóògbé John Ikamate. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Láàrin ìṣòro ààbò tó túbọ̀ ń burú sí i lórílẹ̀-èdè, gómìnà ìpínlẹ̀ Jigawa Umaru Namadi ti dá ìpè wípé kí ọmọ orílẹ̀-èdè bẹ̀rẹ̀ sí gbèjà ara wọn nù. Bí ó ti ní orílẹ̀-èdè kò tíì dé ìpele yẹn báyìí, ó ní pípe ọmọ orílẹ̀-èdè kí wọ́n gbèjà ara wọn tako àwọn adàlúrú dàbí ìgbà tí ènìyàn ń pè fún ìdàrúdàpọ̀ látàrí àìsí adarí anarchy. Gómìnà sọ èyí nígbà tí ó fi ara hàn lórí ètò amóhùnmáwòrán Channels lánàá. Síwájú àkókò yìí ni mínísítà agbèfọ́ba àná ajagun-fẹ̀yìntì Theophilus Danjuma gba àwọn tí wọ́n kó sí ọwọ́ ìkọlù àwọn adàlúrú ní ìpínlẹ̀ Plateau àti Benue nímọ̀ràn kí wọ́n dìde láti gbèjà ara wọn lọ́wọ́ àwọn tí wọ́n ṣe ìkọlù sí agbègbè wọn.
Danjuma ṣe àríyànjiyàn wípé gbígbẹ́kẹ̀lé ìjọba nìkan fún ààbò kò tó, ìdí nìyí tí gómìnà Namadi ṣe ní ìgbésẹ̀ yìí lè pa kún ìṣòro. Ọ̀nà mìíràn wà láti fi yanjú ìṣòro, bí ó ti ṣe àpẹẹrẹ ìjà àwọn àgbẹ̀ àti darandaran ní ìpínlẹ̀ Jigawa. Namadi ní èyí bá ti le sí bí òun bá fi ààyè gba àwọn wọ̀nyí láti kó ohun ìjà olóró fi dáàbò bo ara wọn. Kàkà bẹ́ẹ̀, gómìnà ní òun pe àwọn tí ọ̀rọ̀ kàn jókòó pẹ̀lú àwọn ọba wọn láti ní ìjíròrò lórí aáwọ̀ ọjọ́ pípẹ́ àárín wọn. Lẹ́yìn èyí ni wọ́n gbé ìgbìmọ̀ dìde láti làjà láàrin gbogbo àwọn tí wọ́n lọ́wọ́ nínú rògbòdìyàn. Ní báyìí, gbogbo wọn ni wọ́n ti ń ṣe papọ̀ tí wọ́n sì ń gbé ìgbé ayé àlàáfíà. Òun sì mọ̀ wípé ìjọba ń sa ipá tiwọn, ṣùgbọ́n ká máa ní kí ará ìlú gbèjà ara wọn kò lè tán ìṣòro. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Onímọ̀ òfin Chukwuma Chinwo tí ó fi ìlú Port Harcourt ṣebùgbé ti gba ẹgbẹ́ agbẹjọ́rò NBA nímọ̀ràn kí wọ́n ṣọ́ra pẹ̀lú ibi wọ́n ń wá owó wọn sí tàbí béèrè fún owó. Èyí ni Chinwo fi fèsì sí fàákàjà tó ń lọ láàrin ẹgbẹ́ NBA àti alákòóso ìpínlẹ̀ Rivers Ìbọ̀kẹ̀tẹ̀ Ibas lórí $300 mílíọ̀nù tí gómìnà tó ń rọ́kúnlé lọ́wọ́ Siminalayi Fubara fún ẹgbẹ́ NBA kí ó tó lọ rọ́kúnlé. Chinwo ní bí ó bá jẹ́ wípé lótìítọ́ ni ìjọba ìpínlẹ̀ Rivers fún NBA ní owó yìí, kò yẹ kí ẹgbẹ́ dúró di ìgbà tí wọ́n bá ṣẹ̀ṣẹ̀ ń béèrè owó kí wọ́n tó dá owó padà, pàápàá jùlọ níwọ̀nba ìgbà tí wọn kò ti lo owó fún ohun tí wọ́n torí rẹ̀ gbé kalẹ̀. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò ni Chinwo ti ní dídá owó padà yóò bu iyì kún ẹgbẹ́ NBA. Ó ní òun rọ NBA kí wọ́n mọ ibi wọ́n ti máa gba owó, kí wọ́n yéé tọrọ ìrànwọ́ owó láti ọ̀dọ̀ ìjọba. Ó ní bí ìjọba ìpínlẹ̀ Rivers bá ṣe àdéhùn $300 mílíọ̀nù láti fún NBA fún ìpàdé ọlọ́dọọdún wọn, èyí kì í ṣe ara ìṣúná wọn, yàtọ̀ sí àwọn ìpínlẹ̀ mìíràn tí wọ́n yọ̀ǹda bíi $20 mílíọ̀nù. Bí ó bá wá jẹ́ wípé ìpàdé yìí kò wáyé mọ́ fún ìdí kan tàbí òmíràn, ẹ̀tọ́ NBA ní láti dá owó padà. NBA ni ó ṣètò àti ṣe ìpàdé ọlọ́dọọdún wọn ní ìpínlẹ̀ Rivers, ṣùgbọ́n tí wọ́n padà gbé e lọ ìpínlẹ̀ Enugu látàrí ìfẹ̀hónúhàn tako ìkéde ìlú òfararọ tí ààrẹ Tinubu ṣe. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ààrẹ Bọ́lá Tinubu ti fi ìkíni kú oríire ránṣẹ́ sí Emir ìlú Ìlọrin Alhaji Ibrahim Sulu Gambari bí ó ti pé ẹni ọdún 85 lónìí ọjọ́ 22 oṣù kẹrin. Ọ̀rọ̀ ààrẹ yìí jẹyọ nínú àtẹ̀jáde tí amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ Báyọ̀ Ọ̀nànúgà fi léde. Alhaji Sulu Gambari ni adájọ́ àná fún ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn àti ẹni àkọ́kọ́ láti di Solicitor General àti Permanent Secretary ní Ministry of Justice ní ìpínlẹ̀ Gongola àtijọ́, lẹ́yìn tí wọ́n pè é sí iṣẹ́ agbẹjọ́rò kóòtù bar ní ọdún 1968 ni ó di adájọ́ ilé-ẹjọ́ gíga ìpínlẹ̀ Borno ní ọdún 1977 kí ó tó kọjá sí ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn ní 1983. Ààrẹ gbóríyìn fún Emir fún iṣẹ́ àṣekára sí orílẹ̀-èdè lẹ́nu iṣẹ́ ìjọba àti dídarí ìlú pẹ̀lú àfojúsùn rẹ̀ fún ìdàgbàsókè orílẹ̀-èdè. Bákan náà ni Tinubu mọ rírì rẹ̀ sí ìdàgbàsókè ètò ẹ̀kọ́ gẹ́gẹ́ bí Chancellor Ifásitì Nnamdi Azikiwe ní Awka àti Federal University of Agriculture, Makurdi. Ààrẹ dúpẹ́ lọ́wọ́ Emir fún akitiyan rẹ̀. Ó fi ìdùnnú rẹ̀ hàn sí ẹbí Emir, gbogbo Emirate Ìlọrin àti ìpínlẹ̀ Kwara lápapọ̀, bí ó ti gbàdúrà fún ẹ̀mí gígùn àti àlàáfíà fún Sulu Gambari. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Olú ìyá ìjọ Àgùdà Vatican ti ṣe àfihàn wípé àìsàn ọkàn tí ó yọrí sí dídákú lọ́rọ̀ngbọ̀ndàn coma ni ó padà ṣekú pa Pope Francis lẹ́yìn wákàtí 12 tí Pope di olóògbé ni àlàyé yìí ṣẹ̀ṣẹ̀ jẹyọ gẹ́gẹ́ bí ìwé-ẹ̀rí death certificate tí wọ́n ṣe àgbékalẹ̀ lónìí ṣe ṣàlàyé. Ìròyìn jábọ̀ wípé Pope Francis di olóògbé nínú ilé rẹ̀ ní Santa Marta ní ọjọ́ Ajé ọjọ́ Àjíǹde ọjọ́ kejì tí ó lọ ṣe àdúrà ìbùkún fún ẹgbẹ̀lẹ́gbẹ̀ èrò ìjọ St. Peter's Square. Bákan náà ni ìwádìí ṣe àfihàn wípé àìsàn ẹ̀jẹ̀ ríru
ìlọ́po méjì òtútù ẹ̀gbẹ́ double pneumonia, ìpele kejì ìtọ̀ ṣúgà type 2 diabetes. Gbogbo nǹkan wọ̀nyí ni ó pé sí Pope lára tí wọn kò mọ̀ tẹ́lẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Àgbà olórin Evangelist Ebenezer Obey Fábíyì ti jáde wá ṣàlàyé wípé òun ṣì wà láàyè nínú ìlera tako ìròyìn ikú rẹ̀ tí àwọn kan ń gbé kiri. Nínú àfihàn fídíò tí wọ́n gbé jáde lówùúrọ̀ òní ni olórin ẹni ọdún 83 ti da àhesọ yìí nù pẹ̀lú orin kíkọ ní èdè Gẹ̀ẹ́sì, Yorùbá àti àdàmọ̀dì Gẹ̀ẹ́sì Pidgin ni Obey Fábíyì fi sọ wípé ẹ ǹlẹ́ ẹ̀yin èèyàn mi, orúkọ mi ni Professor Ebenezer Obey Fábíyì. Satan you don lose o, Satan you don lose o, you don kpafuka, na lie lie you dey talk, you don kpafuka. Lẹ́yìn èyí ni ó bá aráàlú sọ̀rọ̀ wípé kí wọ́n má tẹ́tí sí ìròyìn ikú tí wọ́n ń gbé kiri, irọ́ pátápátá ni, òun ṣì wà láàyè, èyí kì í ṣe ohun tí Jésù kọ. Lánàá ọjọ́ Ajé ni ìròyìn ikú yìí bẹ̀rẹ̀ sí í tàn ká tí àwọn kan ń fi ìbánikẹ́dùn ránṣẹ́ lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.